káàkiri àgbáńlá ayé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Èròǹgà Òríntì àti bàbá àlùbáríkà Awẹ́bídànù ní ìlú Ìgbòdú. Lórí ètò lẹ́nu kí la gbé wá fún yín, kí la fẹ́ gbé yẹ̀wò, ẹ̀yin olólùfẹ́ wa ẹ wá nǹkan fìdílé nǹkan, ẹ jẹ́ àjọ ṣètò yìí bá ṣe ń ṣe kó ba lè rí bó ṣe rí. Bàbá àlùbáríkà wà ń kalẹ̀, Awẹ́bídànù ní ìlú Ìgbòdú wọ́n ti wà ń kalẹ̀, ẹ̀yin tí wá ẹ wá nǹkan fìdílé bàbá o dẹ́dẹ́ àsìkò yìí sà. Àdúrà wa wà, Àmì Ọlọ́run. ara ànúgbà, Àmì Ọlọ́run. àní sì jẹ, Àmì o. àní sì mu. Àmì. Tàbá níbi iṣẹ́ wo ní gbé ara yín nínú, à ń parọ́ ni. Yóò gbé ara yín nínú, ọlọ́mọdé yóò fi ṣe Àmì ìdọ́gba. Ọlọ́run. Gbogbo ìgbésẹ̀ olóríire máa gbé ara yín nínú, ọlọ́mọdé kọ́ máa ara yóò fi ṣe nǹkan kan ní. Já arógbó wa lò, Àmì. já ara yóò wá sí o. Àmì. Aláhùlà wàlá Ọlákùátá ìlà àbíyá. láyà lè rí ẹ̀sìn. Òun náà nìyẹn bàbá lèmi lórí ètò. Ohun tí a fẹ́ gbé yẹ̀wò. Òun náà ni lágbolé àwọn olórin fújì náà látún ti fẹ́ mú léni. Gbogbo wa la mọ̀ pé ní bí oṣù mélòó sẹ́yìn ni ìyá Wàsíù Àyìndé tí wọ́n jẹ́ lórí pé gbogbo àwọn èèyàn dẹ̀ ló túyàyà tí wọ́n bá wọn sin ìyá wọn. Ṣùgbọ́n wọ́n wá bínú wípé bàbá wa Kọ̀líńtì gbogbo àwọn èèyàn ṣe wá tó títí kan òbé gbogbo wọn ló wá, àwọn olówó làgbà gbogbo wọn ló wá pé bàbá wa Kọ̀líńtì nìkan ni wọ́n wá wípé àwọn dẹ̀ bá wọn ṣe òkú ìyá wọn pé bàbá Kọ̀líńtì ló dìídì pé àwọn báyìí wọ́n sọ fáwọn pé Wàsíù bó ṣe dúró te Barrister ńgbà tó sì yẹ náà ni mo ṣe fẹ́ kó dúró tèmi náà. Wọ́n láwọn ni wọ́n ní bàbá wa Kọ̀líńtì kéwà ni wọ́n pàṣẹ ni àwọn dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ó ṣe wá jẹ́ pé ìgbà tí ìyá ti tàwọn kú wọ́n wá ní wọ́n ń pe àwọn tí wọ́n lè déjẹ̀bú láti wá wọn kẹ́dùn ìyá wọn ni bàbá bá bínú. Bẹ́ẹ̀ náà ni bàbá Kọ̀líńtì níṣe báwọn pè wọ́n gbé kọ́ọ̀lù. Ẹ gbọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, ṣé ó lẹ́tọ̀ọ́ kí Kéwà ń bínú? Ṣó lẹ́tọ̀ọ́ kí bàbá Kọ̀líńtì náà má débẹ̀? Ṣé rí ọ̀rọ̀ yẹn ó fi sọ́tún ó fi sósì, ṣùgbọ́n tí ọmọkè àtàgbà bá jà ọmọdé là kọ́kọ́ dá lẹ́jọ́ ká tó wá dágbà náà lẹ́jọ́, torí pé tí ọmọ bá ṣẹ̀ bàbá ni ó bí ọmọ àbí ọmọ ni ó bẹ̀ bàbá, bí bàbá bá tún ṣe ọmọ náà ni ó tún bẹ̀ bàbá. Torí ẹ̀ ló fi jẹ́ pé ọmọ là kọ́kọ́ dá lẹ́jọ́. Ọmọ téèyàn ó dá lẹ́jọ́ yà á gbọ́ ọ̀rọ̀. Ṣé ọmọ pé Kọ̀líńtì Àyìnlá bẹ́ẹ̀ ni Alhaji Wasiu Ayinde gbọ́dọ̀ mọ̀ pé ọ̀gá òun ni bàbá òun ni, torí ọ̀rẹ́ ọ̀gá èèyàn ni. Ẹ̀ńtẹ́mi rò òun náà jẹ̀bi. Ṣebí ńgbà ìyá àti Kọ̀líńtì kú, Kọ̀líńtì ló pè bí màmá mi kú o, wá dúró tì mí o. Wọ́n dẹ̀ sọ pé Alhaji kò ṣe fẹ́ pé Barrister òun ní kó pè, òun náà dẹ̀ sọ bẹ́ẹ̀, òun náà pè òun yìí náà ló tún sọ fún Barrister pé àjọ ni o. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin náà Alhaji Kọ̀líńtì náà ti dá àjọ yẹn fẹ́yìn náà rí, ẹ̀yin náà gbọ́dọ̀ dá fún padà o, torí irú nǹkan bẹ́ẹ̀ yẹn àjọ ni. Ṣé ẹ mọ̀ pé ó dẹ̀ sọ òun náà ló sọ̀tún òun náà ló sòsì. Ohun tó wá mọ̀ bẹ́ẹ̀ yẹn ó ń sọ Kọ̀líńtì lọ́wọ́ lẹ́sẹ̀ ni. Téèyàn bá ti gbọ́ngbọ́n àgbọ́n jù èèyàn ò lè jẹ̀bi ẹ̀. Ẹni ó bá gbọ́n jù ni lọ yóò hùwà jù ni lọ. Ṣé tí Barrister ní nǹkan kan mi ò ń dájọ́ àbòsí o,
èmi sọ̀rọ̀ àbòsí o èmi bó bá ṣe rí bó dẹ̀ ṣe rí nìyẹn. Ṣé Barrister lè máa bẹ láyé kó má pè tí ọba débẹ̀ tó jọ̀gá ẹ̀ kó wá ní bàbá Aláàjì màmá mi kú o, ṣé kò ní pè? Yóò pè àìlówó lọ́wọ́ kì í pani ló kọdà, Mr. ni ò ní sí ń bẹ̀. Àǹtọ́ bá mọ̀ pé o ò lè ṣe fún ọ̀gá ẹ̀ o ò lè ṣe fọ́ọ̀rẹ́ ọ̀gá ẹ̀. Number 1. Number 2, Alhaji Kollington ló ka ẹ̀ kún ló fi pè ẹ́, ó sì bẹ̀ ẹ́ pé wá dúró tí ò ná o gẹ́gẹ́ bó ṣe dúró ti Àyìndé yìí o, Ọlọ́run sì fún ẹ ṣe ó dẹ̀ dúró tí ò ná, ṣùgbọ́n gbà ya tiẹ̀ kú mọ́tò wàá mọ̀ rò pé èmi ti president ń pè, èmi tí gbogbo àwọn èèyàn ń pè. Àfojúdi kún àti àìkàyàn kún ẹ mọ́jà tanra wa. Téèyàn bá purọ́ yóò kú, béèyàn sòótọ́ yóò kú, àìkàyàn kún wà ń bẹ̀. Béèyàn tí n bá wojú èèyàn mo mọ̀ tó sọ, béèyàn rojọ́ mo mọ̀ nǹkan tó sọ. Onílàákàyè máa ń bẹ ọ̀rọ̀ owó tí ẹ̀rù Aláàjì wa Kollington náà gbólóhùn ọ̀rọ̀ pé dúró tì mí o, ìwọ ni o dúró tì mí o, tíyá mi náà bá kú o, ó tó ń tọ́lọ́ǹgá máa bínú. Ta ni dúró tì yàn àfọlọ́hùn? Ọlọ́run ní wàlá ọlá wàlá kùwàtà ìlà bìláyà lílé àṣù. Ànábì kan, Ànábì Yusuf, ó wá fẹ́ kú lẹ́wọ̀n àwọn tó wá fẹ́ ṣe, ó wá sọ fún ọ̀rẹ́ yẹn pé má gbàgbé òun náà sí bí Ọlọ́run ọmọ pé mi ni mo fi ẹ́ síbẹ̀ èyí sì tún fi kún ẹ̀wọ̀n rẹ̀. Ọlọ́run lèèyàn sọ fún pé má gbàgbé mi, Ọlọ́run lèèyàn sọ pé dúró tì mí, ṣùgbọ́n téèyàn bá ti sọ fún èèyàn ti pète ìrègùn kalẹ̀, ìrègùn yẹn ó dẹ̀ jẹ́ ṣíṣe. Number 1. Number 2, tó jẹ́ ti àgbà gẹ́gẹ́ bí Alhaji Kollington Àyìnlá. Ṣe bí ó ṣèṣílé ọba adébẹ̀ kọ́sẹ̀ jẹ́ kó pè ẹ́ níjọ́ náà ni ló fi lọ. Ìyá ẹ̀ wá kúnnù súnmọ̀láyà mútu fi há wà láyà ìyá kàdáfù láhàmàntàṣà. Ta ni ò ní kú nígbà tá Ànábì ti kú? Ó ṣe pè ẹ́ kò pè ẹ́, ó ṣe ní ẹ wá kò ṣe ní ẹ wá, kódà kẹ́ ẹ débẹ̀ kó léyìn ayé ó sì rí ń sọ, kò ṣe yẹ sọ fún yàn. Mo wá pé kò gbé kọ́ mi, orí kọ́ mi kò gbé. Kollington náà ṣàìdá ń bẹ́ o, mi ò kí ń tọ̀yàn, ó ṣàìdá ń bẹ́. Àríṣe nítorí Ọlọ́run ọ̀fẹ́ ìrègùn, ṣùgbọ́n torí oore làá fi máa ṣe oore. Wọ́n lọ́lọ́run ọ̀fẹ́ ìrègùn. Kí ló ní mo wí? Ọlọ́run ọ̀fẹ́ ìrègùn. Torí ìrègùn la ṣe ń ṣoore. Torí pé téèyàn bá ẹni tó bá ṣoore fún yọ máa ń jọ tiẹ̀ èmi náà sì dúró tì ó. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ń jọ tiẹ̀ èmi náà ó ti ṣe wọ́n bá ṣe wá sọ pé wàláhì tàláhì wọ́n so mí mọ́lẹ̀ wọ́n jà. Irú ìyá Wàsíù Àyìndé kọ́ ní òkùnkùn ní má débẹ̀. Kò dáa. Ẹ ò bá gbé kọ́ kí ni kóòtù ọmọ olóòkú fẹ́ gbé? Ó pè ẹ́ kó pè ẹ́, Ọlọ́run ti pè ẹ́. Ọba débẹ̀ kó bú yín, Ọlọ́run ló pè yẹn ní òkú kúkú fún.
ẹni yẹn kọ́ lẹ lọ kí òkú lẹ lọ kí torí bí òkú lẹ bá lọ ṣùgbọ́n téèyàn bá ti rò nímọ̀ràn àṣìṣe ò jìnnà sí Alhaji Kollington tí ò rò nímọ̀ràn gidi ni kò ní onímọ̀ràn bóyá òun ó dẹ̀ gbọ́ ìmọ̀ràn kò rò nímọ̀ràn bóyá òun ó dẹ̀ gbọ́ mọ̀ràn kí ọ̀rọ̀ ọmọdé ni mo pè yàn lórí aago kò gbé bá a ti pé o tọrọ owó lọ́wọ́ rẹ̀ ọba ṣe fún ẹ lówó ṣebí ń gbọ́ ọba ní ní ó fún ẹ tí ọba sì fún ẹ ìyẹn ò ní ó sọ pé kíni ọ̀gá sì lọ̀gá ọmọ jẹ́ kọ́ wá débẹ̀ Àyìndé ọmọ mi o Ọlọ́run wọn á fi ẹ lọ́kàn balẹ̀ o Ọlọ́run yóò jẹ́ kí ẹ̀mí rẹ̀ ogún o àní wàá dúró mi àwọn aláàfáà irú ìgbà tí wọ́n wá ń sọ pé ó ṣàṣìṣe pẹ̀lú àwọn àfáà yẹn kí wo Alhaji Kollington wà bẹ́ẹ̀ ńjọ́ náà kọ́ wá gba máìkì pé ẹ̀yin gbogbo àfáà ọmọ mi òun ló sọ̀rọ̀ sọ àwọn ọlọ̀tẹ̀ ló ní kó sọ̀rọ̀ tó sọ yìí ẹ dákun ẹ dáríjì pátápátá òun kọ́ ló lẹ́nu ọ̀rọ̀ kò ní dáríjì kankan níwájú yín tí èyí ṣe pé àwa bàbá rẹ̀ la ṣẹ̀yìn àfáà ọmọdé ó dẹ̀ ní mẹ́kọ́ jẹ kọ́mọ yìí lọ́wọ́ ẹ̀yin àfáà tẹ wà ń bí ẹ wo tàfáà Límì o ẹ wo ti lọ́rin o ẹ wo bí mo ti wá máa la o ẹ sì mọ̀ pọ́ ọmọ mi ni o ẹ dáríjì pátápátá kí Kollington ọjọ́ sọ bẹ́ẹ̀ ó jókòó kọ́ wá gba máìkì lọ́wọ́ inú rẹ̀ pé ọ̀gá ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ta ló pè yín ta ló ní ẹ sọrú ẹ bá ṣàìdá ká sọ fún ṣàìdá o tí Kollington náà ti ò dáa níbẹ̀ yẹn mi ò kí ń tọ̀yàn bàbá ó burú nìyẹn ó ti ṣe dáadáa rí lèmi fi máa ń sọ nípa wọn sọ̀rọ̀ ẹjọ́ ní mo ní ẹ fi ilẹ̀ pé ṣébíjọ́ kan ní gbowó fáwọn aláàfáà káàkiri ẹ bá lẹ́ni tó láhùn nínú fámìlì kí ló dé tẹ́yìn ò fáwọn sáàyè ẹ̀ kẹ fáwọn lẹ̀ téèyàn bá ṣe ká mọ̀ bó ṣe ó nírègùn lórí àwọn méjèèjì ó dẹ̀ ṣe dáadáa fún wọn pọ̀tì Ọlọ́run ọba mi ò ní já ró àkúfà k'Alhaji Kollington kó lọ ṣàtúnṣe bẹ̀yẹn ó ṣe mistake ẹ̀ èmi gan fóònù ẹ̀ máa sọ f'Alhaji Kollington Àyìnlá máa fóònù ẹ̀ pé tọ́ba yẹn gbé mi tara gbà yẹn èmi ráyè ni èmi ò jẹ́ mọ̀ pé kò ní lọ èmi fúnra ara mi ọba pé Alhaji mọ́sálásí lọ kódà mo lè tẹ̀lé lọ bí n ṣe ráyè tó yẹn tó rọ́rẹ́ mi ni bàbá dọ̀hún bí nǹkan ẹ̀yẹ yẹn abáṣe torí náà ẹ̀wọ̀ Alhaji Wasiu Ayinde náà wọ́n bínú tí wọ́n bá ń bọ̀ lójú ọ̀nà tí ṣẹlẹ̀ mi tún ṣẹlẹ̀ tó yẹ pé lórí ikú tìyá rẹ̀ nìtẹ̀lẹ̀ yẹn tẹ̀lẹ̀ kí ni ẹ fẹ́ fi bọ́lọ̀ ṣe àtòrí kan ṣe kan lọ́lọ́run wọn náà máa bínú Ọlọ́run ní ṣe lákùúfà ọ̀rọ̀ ikú kọ́ ni Ọlọ́run ni wọ́n wá bí ikú màmá ẹ̀ nìyẹn Ọlọ́run ni ọkọ ọmọ wọn níbi nǹkan dùnú rẹ̀ mí Ọlọ́run jẹ́ kan bẹ́ẹ̀ kú pàmbẹ́ ẹ dákun ẹ má fi ṣèbínú mọ́ èṣù ní ọwọ́sọ funfun lẹ́gbẹ̀ẹ́ kan ọwọ́sọ dúdú lẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ kí gbogbo ọ̀tán pátápátá. òwúrọ̀ nìyẹn wọ́n ti sọ fún oníwá wọ́n ti sọ fún ẹlẹ́yìn oníkálukú kó ṣe kí ni kó gbà ká gbà kọ́mọ rẹ̀ lágbà kọ́mọdé náà dẹ̀ ṣe kí ni wọ́n ṣe rò bí èwe bàbá àgbàtà délé ní lọ́fíìsì yín la bá bá àwọn àmì ẹ̀yẹ méjì kan náà níbẹ̀ láwọn wò pé ẹni àná náà lẹ́ni ọmọ yín kan fi ta yín ní ọrẹ wọn ní fẹsẹ̀ takuntakun tí ẹ ń ṣe tó fi ta yín lọ́rẹ wọn ní bàbá bílíọ̀nù ni wọ́n ṣe mistake alùbáríkà odóògùn wà ní buruj wọn bẹ̀rẹ̀ rárá ni a ti sọ fún ọmọ jẹ máa kọ́ dáadáa. àwọn akọ tó. wọ́n sì kọ́ díẹ̀ wọ́n ti gbà yẹn làwọn sì wọ́n mọ̀ pé gbogbo ẹ̀ tún ti gorí lọ ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. aláwọ̀ tí ẹ wò pé. bẹ́ẹ̀ wọ́n ní fúnṣẹ́ takuntakun tẹ́ ń ṣe nílùú ládùúgbò pàápàá
lórí àwọn òṣèré ìtàgé olórin àtàwọn yúùtù àtàwọn ọ̀dọ́ tí máa sọ fún wọn ńgbà wọn ni wọ́n fẹ́ ti ráyọ̀tì ní ẹ gbọ́dọ̀ já o ńgbà tó náà ò dá wọn ni mo gbéra mo lọ bá gómìnà mo sọ fún wọn mo dẹ̀ sọ lórí rédíò gbogbo ìgbà pọ́nà gbódú yóò dá o kò dá o títí tí wọ́n dẹ̀ bá wa ṣe láti Támọ́gà débí láti bí náà tí wọ́n tún ṣe dégbẹ̀rígbẹ̀ pé àwọn mọ̀ pé èmi mo mú nọ́mbà 1 nínú ẹni tó sọ̀rọ̀ fáwọn ìjọba pé àwọn fún mi ní sàpèjì gbogbo àwọn ọ̀dọ́ káwọn ọ̀dọ́ dẹ̀ fẹ́ máa bínú káwọn fẹ́ máa jàgẹ́jọ́ pé ẹ gbọ́dọ̀ já o ẹ má bàjọba fa wàhálà o ẹ má já máa bẹ lọ́ọ̀ni o kàkàn ṣàdédé dá àdúrà lẹ̀ lóru kí ó jẹ́ pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn bọ́ọ̀sì ó ti máa ṣàṣàlá tó dépò fáwọn máa ṣe wàhálà kí gbogbo ọdẹ lọlẹ̀ ń bẹ̀ nínú kálukú ni wọ́n fi fún mi láwọn ọdún méjì tán yányán. ó tó kù kan fọ́tò nìyẹn ga kò lè gbanú ilé yìí mọ́tò ni wọ́n fi gbé yẹn wá. wọ́n fi ta bàbá buruj alùbáríkà. ẹ ṣé o adúpẹ́ lọ́wọ́ yín gan o gbogbo ẹ̀yin ọ̀dọ́ bàbá burújì à ń dúpẹ́ on behalf of bàbá burújì à ń gbà àwa ètò à ń dúpẹ́ lọ́wọ́ wọn àwa kí bàbá náà pé àárín yín pẹ́ o ẹ̀yin ọ̀dà o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọ̀dọ́ o mo dúpẹ́ lẹ́yìn ọwọ́ àyìn àdúgbò yóò ẹ̀yin ibo tẹ fún mi lóye tíjọ́ ní mo dúpẹ́ ọmọ pé ó dógún Haúsá náà wà ń bẹ̀ àtàwùsá náà wà ń bẹ̀ tó dógún etí balẹ̀ táwọn ọ̀dọ́ wá pẹ̀lú sàpèjì ẹ̀yà Ọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ o inú mi ṣe ń dùn léni Ọlọ́run jẹ́ kí inú kálukú ó dùn àwọn fún mi láwọ́ọ̀dù lánàá mo dúpẹ́ mo rí tọ́ndà kọ ìyá aláya òní bẹ́ẹ̀ olórin làlàbí mo rí tọ́ndà ọmọ ó ní Àlàbí bàbá òun ní ṣe oògùn Àlàbí ọmọ ní kọrin Ọlọ́run àdúpẹ́ gbogbo àwọn tó wà ń bẹ̀ lánàá mo dúpẹ́ lọ́wọ́ ọ̀dọ́ ẹ̀yin ọmọ bọ́ọ̀sì ẹ̀yin onífújì oríṣiríṣiríṣiríṣi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ojú dùnú ojú ìwòran yín kò ní bàjẹ́ o kò sówó mi lẹ́fẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ kankan wọn ní bàbá ní ṣàdúrà fáwọn wo kámẹ́rà wọn fi gbé mi látòjú títí wọlé èèyàn jẹ́ pírẹsidẹ́ǹtì kò gbọ́dọ̀ gba ìlú bẹ́ẹ̀ náà tó bẹ́ẹ̀ yẹn ṣé o mo dúpẹ́ Ọlọ́run jẹ́ kí tiyín náà dé o inú yín bá ṣe dùn tiyín náà dá ìjọ márèjì tiyín náà jò dá ojú tó lé náà dá àti gbogbo ojú tí ń wò wá náà dá àní rí dààmú ọ̀ka ilé ìyá àdúgbò ní méjèèjì kankan náà ló wà ní méjèèjì bẹ́ẹ̀ ni wọ́n fi kí yín ni fún àmì ẹ̀yẹ wọ́n tún sọ fún wa tí wọ́n tún kọ́ ní nọ́mbà 10 Igbodu junction Gbẹ̀rígbẹ̀ road wọ́n fi nọ́mbà sí. wọ́n tún fi nọ́mbà sí. ṣé ìkàríyọ̀ àlùbáríkà bàbá ló ní gbódú. wọ́n tún sọ pé bàbá ló ní gbódú Tinubu ló làbújá bẹ́ẹ̀ ni Ṣótóbi ló ní Kòdú. ọ̀yàn jẹ́ Kòdú ní ẹ̀kọ́ gbọ́dọ̀ gbé. wọ́n máa wá sórí ìta gbogbo rárá wọ́n ṣàfihàn lẹ̀ fún bàbá mi. ṣebí wọ́n rí tí wọ́n kọ́ bẹ́ẹ̀ oríta gbódú wà o bẹ́ẹ̀ ni kò sẹ́lòmíì àlùbáríkà tó di gbódú mú Ọlọ́run àdúpẹ́ o Ọlọ́run jẹ́ àlọ́ ẹ̀mí gún àní rí bàlújẹ́ wàhálà ò ní wọlé tọ̀ wá o dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run o dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn o Ọlọ́run jẹ́ àdúpẹ́ ayọ̀ ẹ̀ ṣe ìjọ mẹ́jọ. bẹ́ẹ̀ náà ni ó dé ti gbọ́ látẹnu bàbá àlùbáríkà àwọn ibi dáa àdúpẹ́ o ẹ̀yin tẹ́ fún bàbá àlùbáríkà lámì ẹ̀yẹ adúpẹ́ o ètò àṣírí ayé tún dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣe gan-an ni o fún bàbá yìí tẹ́ ń wá káàkiri àgbáláyé tí ẹ̀ ń wò wá bíkíbi tí ẹ ti ń wò wá tí ẹ ti ń gbọ́ wá lókè òkun níbí wọ́n sí bàbá àlùbáríkà wẹ̀bìdàn lóríṣiríṣi nǹkan tí ó bá ń ṣe bóyá yálà àrùn ní àìsàn ni tàbí ṣé ò lọ dédé ìwọ tó wà ní ìlú òyìnbó tó rí ìwé gbélú tó ń ṣiṣẹ́ bí erin tó ń jẹjẹ rírí ọkọ̀ ríndẹ̀ láwọn ayọ̀rùn gbogbo ẹ̀ kàn sí bàbá àlùbáríkà wẹ̀bìdàn ẹ̀yin òbí tẹ́ fẹ́ sáré lórí ọmọ yín náà ẹ kàn sí bàbá àlùbáríkà bẹ̀rẹ̀ nílùú Ìgbódú kíbi tẹ́ bá ti mọ̀ ní kò dùgbà ìlú tó lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ bọ́lẹ̀ ní Ìgbódú junction ẹ̀bẹ̀rẹ̀ bàbá àlùbáríkà tàbí kí ẹ pè 08023829492 08023829492 Ọlọ́run á fi wá lọ́kàn balẹ̀ o àmín àṣẹ Èdùmàrè ó dàbọ̀.